bó ti ṣe kù ọ̀sẹ̀ mẹ́ta tí àwọn ọmọ orílẹ̀-èdè yóò tún yan adarí tuntun fún Nàìjíríà nínú èyí tí ààrẹ orílẹ̀-èdè yóò ti jẹyọ tí àwọn aṣòfin aṣojú-ṣòfin àti àwọn gómìnà tuntun náà yóò ti wà tí àwọn tó fẹ́ padà sì ṣeéṣe kí kádàrá ó tún ṣe wọ́n lórí lẹ́ẹ̀kan sí ṣá o nínú jọ̀gọ̀dì Nàìjíríà wà báyìí bí ẹ̀rẹ́kù ṣe ń sún bẹ́ẹ̀ làwọn jàǹdùkú ti gba ìgboro kan o kò sówó kò sépo bákan náà ni àjọ elétò ìdìbò tó fẹ́ ṣètò ọ̀hún pàpà ń sọ láìpẹ́ yìí wípé ọ̀rọ̀ ọ̀hún ti ṣe apá kan jàmó wọ́n ní báwọn yóò ṣe kó gbogbo ẹrù dé ìgbára táwọn yóò kó dé ìgboro ni kò tí ì yé àwọn báyìí látàrí ariwo ìbò sí epo àti owó tí ó gba ìgboro kan ọ̀rọ̀ yìí náà ni àwọn ọlọ́gbọ́n gbọ́ ò tí wọ́n fi ń sọ pé kinní ọ̀hún ti ń fi ẹsẹ̀ múlẹ̀ díẹ̀díẹ̀ àti pé tí ìjọba Buhari kò bá ti gbé ìgbésẹ̀ tó yẹ lórí àìsí owó àìsí epo ìdààmú wàhálà ẹkún aṣọ àti òṣè tó gba Nàìjíríà kan lásìkò yìí àfàìmọ̀ kí ètò ìdìbò tuntun yìí má lulẹ̀ o nínú wàhálà yìí náà ni àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC kan ti jáde o ìyẹn ẹgbẹ́ tí ó gbé Buhari wọlé sípò ààrẹ tí wọ́n tún darí àkóso Nàìjíríà lásìkò yìí máa pariwo kiri wípé wàhálà tó délẹ̀ yìí ìjọba Buhari fẹ́ fi ba nǹkan jẹ́ fún ẹgbẹ́ ọ̀hún ni o wọ́n ní àbínúkú Bọ́lá Tinubu gan ló ń ṣe é nítorí tí wọn kò fẹ́ ọkùnrin náà nípò ọ̀hún rárá ṣe ṣáájú àsìkò yìí nígbà tí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ń wá ẹni tí wọn yóò fà kalẹ̀ láti díje dupò ààrẹ ọ̀pọ̀ èèyàn ló jáde o lára àwọn tí ó jáde ọ̀hún ni ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò Godwin Emefiele ìyẹn ọ̀gá àgbà fún báǹkì CBN òun náà fi ìfẹ́ hàn láti di ààrẹ Nàìjíríà bẹ́ẹ̀ làwọn míín náà jáde lọ́pọ̀ yanturu tí wọ́n sì bá Àkànbí Tinubu ọmọ olólùdẹ fà á dáadáa kíkiní ọ̀hún tó padà jámọ́ ọkọ̀ Olúrẹ̀mí lọ́wọ́ lọ́jọ́ náà ní gbọ̀ngàn ńlá ibi tí wọ́n ti yan ọmọ oyè tuntun púpọ̀ nínú àwọn tó wà níbẹ̀ táwọn náà léwájú dáadáa bíi Ìbíkúnlé Amósùn Káyọ̀dé Fáyẹmí àtàwọn míì tí wọ́n lórúkọ dáadáa ni wọ́n juwọ́ jùsẹ̀ sílẹ̀ fún Tinubu ṣùgbọ́n tí Yẹmí Ọ̀ṣínbàjò kọ̀ jálẹ̀ tí wọ́n sì yan náà tọ́ bí owó kó tó padà jámọ́ Àkànbí ọkọ̀ Olúrẹ̀mí lọ́wọ́ èyí àti àwọn òmíì táwọn èèyàn ríre o tí wọ́n fi sọ pé ojú lásán ni Buhari fi ń tẹ̀lé Tinubu kò tẹ̀lé tọkàntọkàn àti pé ọ̀rọ̀ ńlá tí Tinubu sọ ní ìpínlẹ̀ Ògùn nílùú Abẹ́òkúta wípé ààrẹ Buhari lulẹ̀ dáadáa lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó tún sunkún pàpà kí àwọn tó ṣùgbẹ́ èyí tí ó fi wà nípò lónìí àwọn èèyàn ti sọ pé kò sí kí ọmọ Fúlàní ó má rán ró o bó lè jẹ́ pé Buhari kò wí kinní kan nígbà náà lọ́hùn síbẹ̀ àwọn tí ó mọ ìpọ́nrí ààrẹ yìí dáadáa sọ fún tẹlifíṣàn ààrẹ fún àwọn Yorùbá wípé ọmọ Fúlàní kì í mójú kúrò lórí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ bí kò bá ń ro àbùkù tí wọ́n fi kàn án yìí tó bá yá ọmọ tí Fúlàní bá bí yóò padà ń ro àbùkù tí wọ́n mú kan bàbá ẹ̀ níta gbangba àwọn tó mọ ètò òṣèlú ti sọ pé ohun àbùkù ni fún ìjọba tí ó wà nípò tí ọ̀rọ̀ bá rí rúdurùdu gẹ́gẹ́ bí ó ṣe wà lásìkò yìí àti pé yóò ṣòro pọ̀ fún irú ẹgbẹ́ bẹ́ẹ̀ láti padà jáwé olúborí nítorí ìkórìíra aláìlẹ́gbẹ́ làwọn èèyàn máa ní sírú ẹgbẹ́ bẹ́ẹ̀ o irúfẹ́ èyí tí ó ń ṣẹlẹ̀ sí ẹgbẹ́ APC lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọ̀hún sì kan Tinubu Àkànbí gbọ̀ngbọ̀ngbọ̀n tí ìjọba Buhari kò sì tí ì wá ọ̀nà àbáyọ sí àìsí owó àìsí epo àti wàhálà tó gba ìgboro Nàìjíríà kan wọ́n ní kì í ṣerú àsìkò yìí gan ló yẹ kí ìjọba Buhari sọ owó náírà di góòlù táwọn ọmọ Nàìjíríà fi náírà ra náírà tí wọ́n gbogbo epo bẹntiróòlù pàpà di ohun tí ó ń burú sí i lójoojúmọ́ ọ̀rọ̀ yìí gan náà ni wọ́n ló dífá fún ìwà ìkórìíra àti ìpínní ńláńlá táwọn ọmọ Nàìjíríà ń gbé ẹgbẹ́ òṣèlú APC ṣẹ́ lásìkò yìí nínú ẹ̀ náà ni wọ́n ti sọ kiri pé tá a bá rẹ́ni tó bá dìbò fún ẹgbẹ́ òṣèlú APC ọ̀tá ìlọsíwájú ọ̀tá ọmọnìyàn àti ọ̀tá aṣá ìṣẹ̀dá nírú ẹni bẹ́ẹ̀ ń ṣe o nítorí pé níṣe ni ẹgbẹ́ náà ń ba ayé àwọn ọmọ Nàìjíríà jẹ́ sí i lójoojúmọ́ ṣé lọ́dún 2015 ó níye tí wọ́n ra àpò ìrẹsì àti àwọn ohun èlò owó tí àwọn èèyàn ń lò ní Nàìjíríà pàápàá epo bẹtiróòlù ṣùgbọ́n tí ìdààmú ti sọ ọ̀pọ̀ ìyàwó di ayaláya o tí àwọn baálé ilé pàpà ti di gbẹ̀wò dání lọ́dẹ̀dẹ̀ látàrí àìrí ojúṣe wọn ṣe dáadáa mọ́ nínú ilé àwọn ọmọ Nàìjíríà ń pariwo bẹ́ẹ̀ ni wọ́n sunkún gidigidi nínú ẹ̀ náà ni rògbòdìyàn ti bẹ́ sílẹ̀ níbàdàn tí Abẹ́òkúta pàpà fara kó nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún bí àwọn ti ń fi ìbínú kọlu báǹkì ni wọ́n dáná sí ojú títì látàrí ìpọ́njú tí ìjọba yìí ń kó bá wọn aṣáájú Bọ́lá Ahmed Tinubu náà ti jáde o ọkùnrin náà ti sọ̀rọ̀ ó ti nítorí òun gan ni ìjọba Buhari ṣe kó owó náírà nílẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n kó epo nílẹ̀ wọ́n sì fẹ́ fi kíní ọ̀hún ba àǹfààní tóun ní láti jáwé olúborí jẹ́ nínú ìbò tó ń bọ̀ yìí ṣùgbọ́n ọkọ̀ Olúrẹ̀mí tẹnumọ́ pé bí wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ ọmọ gbà lòun o bẹ́ẹ̀ lọ́gbà ṣetán tí yóò gbà òun dáadáa tí òun yóò sì lékè àwọn kẹ́ni máma ní nígbẹ̀yìn ọ̀rọ̀ yìí náà ni iléeṣẹ́ ààrẹ gbọ́ o bẹ́ẹ̀ làwọn náà sọ pé àwọn kò dìtẹ̀ mọ́ aṣíwájú ọmọ olódòdó àwọn kò sì wá ìṣubú ẹ̀ lọ́nà kankan àti pé bí Nàìjíríà yóò ṣe dára ju ti àtẹ̀yìnwá lọ òun náà ni ó jẹ ìjọba Buhari lógún kò ní jù báyìí lọ láti tẹlifíṣàn Alóore fún àwọn Yorùbá Adéròmú Kazeem lórúkọ tèmi ọmọọba ní Sàárẹ̀ Olú Nàìjíríà ò ní bàjẹ́ o ẹ jẹ́ a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́.